Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Ìyàwó Àwẹ̀ró dákun máa fèsì o. Yes, ìyàwó Àwẹ̀ró dákun máa fèsì o. Ẹ sábọ́ọ̀dù sọ́ọ̀jì ẹni. Torí ẹni Ọlọ́run bá gbà fún dandan ni. Káráyé sọ nípa rẹ̀ o. Àwẹ̀ró mi máa fèsì. Ẹ sábọ́ọ̀dù sọ́ọ̀jì ẹni. Ẹni Ọlọ́run bá gbà fún dandan ni. Káráyé sọ nípa rẹ̀ o. Ìyàwó Àwẹ̀ró dákun máa fèsì. Ẹ sábọ́ọ̀dù sọ́ọ̀jì ẹni. Bọ́ọ̀dù sọ́ọ̀tì ẹni ẹni Ọlọ́run bá gbégbá fún ẹni Ọlọ́run mi bá gbà fún dandan ni káráyé sọ nípa wọn o. Àwẹ̀ró mi máa fèsì ẹ sọ bọ́ọ̀dù sọ́ọ̀tì ẹni ẹni Ọlọ́run bá gbà fún dandan ni káráyé sọ nípa rẹ̀ o. Yes. Mashallah. Jai Àkànbí àlejò ayọ̀ owó ní kọ́kọ́ máa wà ní Ìlọrin kò ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pẹ́lẹ́ láwùlé ni wọ́n á bí mi sí ọmọ àmọ́dó nílùú Ìlọrin Àfọ̀njá ó tún dé mo gbé tuntun dé lórí ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro. Yes, lórí ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro. Pẹ̀lẹ́ sábọ̀dù onísọkúsọ àgbàlagbà tí kì í ronú. Onísọ̀rọ̀ kan kárọ̀gbọ́n mú bẹ̀rì. Ó sọ pé bọ̀bọ̀ lọ́hùn mi yóò fi irú ẹ sábọ̀dù ṣe màmá mi. Ẹni tó dàgbà tí ó dànù òun lẹ sábọ́ọ̀dù nílùú òyìnbó ó jókòó síbẹ̀ sọ̀sọ̀ kù sọ lórí nẹ́ẹ̀tì ó báyé jẹta onísọkúsọ lọ́dún lọ́sì ó ti lòwúrọ̀ pẹ̀lú ọ̀sán ọjọ́ alẹ́ rẹ̀ ló tó fi ṣeré àkókò tó yẹ ó tọrọ àforíjìn fún bẹ́ẹ̀ lọ́hùn àlìjánnà rere ẹ sábọ̀dù ìsọkúsọ ló fi ń sọ kiri gbogbo ọmọ Nàìjà kọ̀rọ̀tì tán ó lọ́rọ̀ búburú tó ń sọ káyé lérò mọ̀dẹ́ gidi làwa lè pè ẹ́ ó mà ṣe fàgbàlagbà ibi alérò wípé àwọn ti kọ́gbọ́n òmùgọ̀ láwa lọ bá nígbẹ́ ìyàwó Àwẹ̀ró kò ṣe tàyín àwọn rómọdé gidi tàwa mọ̀ nìyẹn káfíńrẹ́ kọ́ máa lẹ́kọ̀ọ́ bá ó ṣe gbáyé Àwẹ̀ró mi máa fèsì ẹni Ọlọ́run bá gbà fún dandan ni káráyé sọ nípa rẹ̀ o. Àwẹ̀ró mi máa fèsì ẹ sábọ́ọ̀dù sọ́ọ̀tì ẹni ẹni Ọlọ́run bá gbà fún dandan ni káráyé sọ nípa rẹ̀. Gbogbo ẹgbẹ́ Tampa ni mo pè o. Àwọn oníjàdá ò ṣeré. Gbogbo ẹgbẹ́ Tampa ni mo bẹ̀. Ẹ má jẹ́ kí májìnnú nù kan. Ẹ̀dá bùkún kan ṣàkóso sọ àlàtẹ̀wọ̀. Àmọ̀ràn mi ẹyẹ fún lè sì máa o. Orí sábọ̀dù oníṣẹ́kẹ̀ tó ṣe jòrì nẹ́tì lẹ́yìn tún níṣẹ́ lẹ́yìn dáadáa tẹ̀ ń ṣe. Tẹ́ bá sọ pé ẹ ó máa fún lè ṣe ọ̀rọ̀ rẹ̀. Ìyẹ́lẹ̀ tún kàn máa parẹ́ o. Olóyìnbó sọ̀rọ̀ wọn kòwé. Silent is best answer for a fool ni wọ́n sọ. Àwẹ̀ró mi máa dáhùn o. Àwẹ̀ró mi máa fèsì. Àkànbí ẹ sábọ́ọ̀dù sọ́ọ̀tì ẹ̀ olórí ọ̀jọ̀gbọ́n. Ẹni Ọlọ́run bá gbà fún ní gbogbo ọ̀gára ẹ̀rọ níbàárẹ̀. Òyìnbó òkùnkùn jẹ̀bi ẹni bá lo fóònù ni ó fọpọlọ sí nítorí àrífín nẹ́ẹ̀tì pọ̀ jù o níbi ká fi fóònù pẹ́ ní
àgbàlagbà. ṣáì kẹ́nìkan máa ṣe nìkan ni. àwíká tó fọ̀ ó lórí social media. ọ̀rọ̀ tó yẹ ká sọ nítorí inú bí. èébú la fi ń pawó. àwọn òyìnbó tó ṣe social media. sáwá lè pé òyìnbó jẹ̀bi ni. ìbẹ̀rù Ọlọ́run ní ká lò. gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ social media. Awero mi máa ń gbogbo ọ̀rọ̀ kọ́. ẹ̀sọ́ máa ń gbòjì sọ ti social media. ẹni Ọlọ́run bá gbà fún dandan ni. aráyé sọ ní ìbára. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.